الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. ومن أنا يا مولاي حتى ذكرتني وسميتني أبدا وشرفتني قدرا ويا رب ألبسني لباسا من الغنى ويا ربي ألبسني لباسا من الغنى بجاه حبيبي نور ربي محمد بجاه حبيبي نور ربي محمد سلام على طه وياسين والدعاء سلام على البدر مسمى محمدا لكل نبي في الأمام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملة مجموعة لمحمد وجملتها مجموعة لمحمد أنا الجليل محي الدين اسمي وأنا الجليل محي الدين اسمي الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الذي فضلنا بدينه وهدانا إلى صراطه المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلان الحمد لله ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa. الحمد لله jẹ́ kí a parí àyà náà délẹ̀. الحمد لله رب العالمين. tọ́ a ní ẹni tí a fẹ́ dúpẹ́ fún jọlọ́hun náà lọ. ọpẹ́ ò sì jẹ́ túláàsì fún wa sí ẹnìkan ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Allah. orí bàbá wo tọ́lọ́run ṣe ó pọ̀ púpọ̀ àbí mélòó la fẹ́ kà ń bẹ̀. Allah. èyí tó ṣe fún wa lẹ́yọ kọ̀ọ̀kan àti èyí tí ń ṣe tí ń kárí gbogbo wa lẹ́ẹ̀kan náà. Allah.
ọpẹ́ ìwo la fẹ́ dá ń bẹ̀. بنعمة ربي إنني متحدث بنعمة ربي إنني متحدث. بنعمة ربي إنني متحدث ما شاء الله. وما قصدت نفسي بالفخر والكبر وما قصدت نفسي بالفخر والكبر. Ìṣe ti fàárí èyí tó kàn wá ń bẹ̀ là ń sọ Allah. wàláhì kì í ṣe ti fàárí èyí tójú gbogbo wa jọ rí ni oore wo lọ́lọ́run ò ṣe fún wa ọlọ́run nìkan ló sì máa mà tó ní agbára lórí wa ń gbọ́ jẹ́ kó náà lọ́sẹ̀ dá wa Allah. bí wọ́n ń ṣàlàyé ara rẹ̀ ẹ dákun àlàyé wo làwọn tá a wá tọ́ wá lòun dá àlàyé wo la ní lẹ́nu tá a sì. Ọlọ́run ni rọ́bù samawati wal ard ọba sánmà ọba alẹ̀ lòun ìkápá sánmà ọwọ́ òun ló wà Allah. ìkápá alẹ̀ ọwọ́ òun ló wà Allah. bá a ti gbọ́n tó àmọ́ bílẹ̀ ti ń sú Allah. gbọ́gbọ́n àánú wa ṣe bó ṣe tó táwa náà sì ń bàbàrà ara wa àmọ́ bílẹ̀ ṣe má láàárọ̀ yìí. والله في الأرض والله في السماء Ọlọ́run lémi lọ́ba ní sánmà èmi náà ní nílẹ̀. والله في الأرض والله في السماء wa baynahuma وبينهما لا شيء إلا هو الله وبينهما لا شيء إلا هو wọ́n ní الله. bẹ́ẹ̀ ẹ jẹ́ gbogbo wa ká gbé ọwọ́ wa sókè ká fi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allah. الله أكبر ẹ jẹ́ á tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. الله أكبر ẹ jẹ́ á tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. الله أكبر كبيرا Allahu akbar kabira. تباركت يا مولانا ربي لك العلا tọ́ kò sí Ọlọ́run ربي لك العلا wọ́n lọ ga tẹ́nìkan ò ní bá ọ. ربي لك العلا láàfin ọjọ́ yìí ربي لك العلا àlè yọ ọ́ lóyè. ربي لك العلا wọ́n ló sì fi gbogbo àwọn èèyàn ńlá ló fi wọ́n sáàyè wọn ẹ̀rù sì ń bà wọ́n káwọn ẹnìkan má yọ wọn. تباركت يا مولانا ربي لك العلا تباركت يا مولاي رب الخلائق تباركت يا مولاي رب الخلائق. a kí Ọlọ́run a sì kí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn abára wa dúpẹ́ fún ìjókòó ti èní. wọ́n ní eléyìí náà ni ó máa jẹ́ àkọ́kọ́ orú ẹ̀. tafsiru àkọ́kọ́ Kọ́kọ́ orú ẹ̀. láti ọwọ́ bàbá wa onírètí onírètè adétutù wà. Adétutù 1. ntẹ́ màmú wa yìí mà dáa oríire yín ọ̀mà ní kọ̀ọ̀mà ní dorí burú àmín. ẹ̀ ní parẹ́ máyé lára àmín. ẹ̀ ní parẹ́ máyé lára. àmín. ọba kan ní ọjẹ ní ọ sọ pé ẹsẹ ìfá fáwọn èèyàn káàkiri wọ́n máa fi ṣọ́ra wọn ẹ̀yin wá gbé kùránì wá náà alukùránì nìkan lẹ́ẹ̀dúró tì abẹ́rẹ́ rí báyìí ọba làwọn àtọ̀hún yẹn náà bẹ́ẹ̀ni.
tí a ń sẹ́fà tí a ń adé tí wọn ò tutù. adé gbóná ni yóò sì gbóná láyé ní àyín dálìkì yàmà. Allah. Allah Nabi lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar. Rabbu samawati wal ard wa ma baynahuma. Ọwọ́ ni wa ma baynahuma la shay'an. وبينهما لا شيء إلا هو الله وبينهما لا شيء إلا هو الله. Abáyín dúpẹ́ fọ́lọ́run. Èyí tẹ́yìn mú wá yìí abẹ̀wọ̀ Ọlọ́run. Oríire yín má sọ dorí burú láéláé. Wá jẹ́ kẹ́ ẹ nájà yín kalẹ̀. Àwọn Yorùbá bí wọ́n bá ṣàdúrà wọn á ní kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kásẹ̀ ọpẹ́ lẹ́nu, kírùkẹ̀rẹ̀ ọ wá di abẹ́rẹ́. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. Gbogbo tí wọ́n kà lọ pátápátá kórí kẹ́mi ogun náà ni o. Lórí kẹ́mi ogun náà ni o. Ládé ó fi pẹ́ lórí o. Lórí kẹ́mi ogun ni bàtà ó fi pẹ́ lẹ́sẹ̀ o. Lórí kẹ́mi ogun náà làṣẹ ó fi pẹ́ lẹ́nu o. Lórí kẹ́mi ogun náà láfi wá lo ìrùkẹ̀rẹ̀ títí tí yóò sì wá dábẹ́rẹ́. Ọlọ́run kó wọlá ní Muhammad. Ọlọ́run mọ́sá pé bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run tó fọwọ́ láyà balẹ̀ fàlàfin. Tó fòpó màṣọ́ láyà balẹ̀ fún sọ̀rọ̀. Tó fi lọ́rí láyà balẹ̀ fún Súlú. Tó fẹ́dẹ́ láyà balẹ̀ fún Tìmì. Tó fi kó láyà balẹ̀ f'Akínolú. Tó fi bàbá láyà balẹ̀ f'Alẹ́ṣin lọ́yẹ́. Rabbul Alamin ọba tó láyé. Afọlá Muhammad Olúwa mi. Ìrètè láyà balẹ̀ fún nírètè o. Ìrètè láyà balẹ̀ fún nírètè. Àbí Ọlọ́run ẹ̀mí yóò gùn. Ẹ pẹ̀lú rí ọlá náà. Ọlá Nàbí wa Muhammad. Mo wá fi ti kábíyèsí, mo fi kí gbogbo àwọn olóyè wọn pátá. Mo tún wá fi bàbá wa Chief Imam ní ìlú Rèté ń bí. Mo fi tiwọn, mo fi kí gbogbo àyìn àfa pátá. Ọlọ́run kó wọlá Nàbí wa Muhammad. Iyọ̀ ayé lẹ́jẹ́ o ẹ̀yin àfa. Ọlọ́run ní jẹ́ dògbò. Iṣẹ́ tí Ọlọ́run gbélé yín lọ́wọ́, Ọlọ́run ó fún yín ṣe. Ọlá Nàbí wa Muhammad. Torí ẹ̀yin lẹ́ ṣáájú lálìkíyàmá, á wà á tẹ̀lé yín. Bá a ṣe tẹ̀lé yín láyé náà ní ìsìn Ọlọ́run jẹ́ á rí yín tẹ̀lé lọ́hùn. Bẹ́ẹ̀ bá wá rí iṣẹ́ ẹ̀tọ́ Ọlọ́run ṣe láyé dáadáa, á tẹ̀lé yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe pálapàla, á padà lẹ́yìn yín o. Torí ká tẹnu ṣàpín mi ikú. Ẹnu ṣàlàtí pé ọmọ ikú ń bá àdìjà bá bá kú. Ọlọ́run kó wọlá Nàbí wa Muhammad. Ọba tó fi ń ṣe aṣáájú fún wa ẹ̀ ní dèrò ẹ̀yìn láéláé. Ẹ̀ sì ní parẹ́ máyé lára. Gbogbo tí onírètè mú wá yìí, ẹ̀yin lẹni tí ó máa bá wa tún ṣe. Ẹ̀yin lẹ́ máa jó tuntun lójú aráàlú. Ọba lè sọ̀rọ̀ kalẹ̀. Ọwọ́ akuta ni ó jẹ́ káràlú ọgbọ́n tó bá sọ. Ẹ̀yin àfáàní o. A pè eléyìí ní ìjókòó àkọ́kọ́ tafsir fún ọba wa Onírèké. Àbí Ọlọ́run eléyìí ò ní jópin fún yín. Kò sì ní jópin fẹ́ni kọ̀ọ̀kan o. Ọlá Nàbí wa Muhammad. Mo kí ọkùnrin ìlú Rèté, obìnrin ìlú Rèté, gbogbo ẹ̀yin bàbá olóyè tí wọ́n ń dákọ lẹ́ẹ̀kan yẹn, Ọlọ́run máa bá mi dúró tì yín. Mo kí ìjọ Ansarudeen láti Èkó àti àwọn àti Ìjẹ̀bú ń bíbà yìí náà, Ọlọ́run kọ́ Ọlá Nàbí wa Muhammad.
ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́njẹ́ àjọrí lò Àmín. bàbá sì lò náà ká lò lójú ọ̀nà ẹ̀sìn Islam ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fún wa wọ́n jẹ́ àmà padà sí ìwúrú o àárín àwa pẹ̀lú ọlọ́run ọlọ́mọdé ó dàrú la hawla wala quwwata illa billahi aliyyil azim. àwa bí ọlọ́run afọ̀kanṣu ẹ̀bẹ́ ẹ̀yin ìyá wa àdúrà tí mọ̀ ọmọ dáa ṣe lọ́tọ̀ ni ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín ẹ̀ sàmì kílẹ̀ omi mo ní kọ́ ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín ọlọ́run jẹ́ jèrè àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá ń jèrè wọn lọ́wọ́ ọlọ́run má jẹ́ tari wa sálẹ̀ kìámà àjọ jẹ́ ni o àjọ jèrè náà ni o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tọ́ ọba àrà lọ́lọ́run. Allahu akbar. bàbá kábíyèsí níwòye ọdún tó lọ wọn àti ìdí kábíyèsí ọlọ́run á dára nù ayé wọn bá a fẹ́ fi ṣe tọ́píìkì nù nìsa. Masha Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا فقدره تقديرا. pariwo ọlọ́run jàmá ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ kí lẹ fẹ́ wádìí nípa ẹ̀ kí lẹ fẹ́ wádìí nípa rẹ̀ anabi wa Muhammad Sallallahu alayhi ó ní tafakkaru fi khalqillah wala tafakkaru fi lára ń tọ́lọ̀ ń bá dání kẹ́ ẹ ti dọ́lọ́hún mà ẹ wá ọlọ́run látara ń tọ́ dá ara ń tọ́ dání kẹ́ ẹ ti dá mọ̀ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wala tafakkaru fillah ẹ má wá ọlọ́run fúnra ara rẹ̀ ẹ má wá díẹ̀ ẹ má wá díẹ̀ orí yín ó dàrú torí kò ní bẹ̀rẹ̀ kò sí lópin ẹni ọba ní bẹ̀rẹ̀ ní lópin. ó ní sọkùnrin lọ́lọ́run àbóbìnrin. ọkùnrin wa lọ́lọ́run wa ni àbọ́bìnrin. tafakkaru fillah bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ máa ronú nípa tọlọ́hun ẹ̀ ní jábì kankan ju ní ìbànújẹ́ lọ. torí gbàtọ́ ọba ògbìn náà ní fáwọn ẹnìkan lówó òun náà ní dáwọn ẹnìkan lọ́lá òun kan yìí ní pa àwọn ẹnìkan lẹ́kùn òun kan yìí náà ní fìyà jẹ àwọn ẹnìkan òun kan yìí ní fún àwọn èèyàn lójú òun kan yìí náà ní tó ń wọ ọwọ́ lápá. Agbékalẹ̀ ọlọ́run lémi ọlọ́run èmi náà ni èmi ni Nazala al-Furqan. Tabaraka. Mímọ́ èmi ọlọ́run. Tabaraka. Kábíyèsí èmi ọlọ́run. Tabaraka. Ansáàkì èmi ọlọ́run. Tabaraka. Ẹ̀sìn ọlọ́run. ليكون للعالمين
kalẹ̀ ọlọ́run ni mo ti sọ àná Muhammad kalẹ̀ tí mo sì gbé Kùránì tí mo sọ gbogbo yín náà kalẹ̀ lọ́kọ̀ọ̀kan iṣẹ́ tí kálukú yín yóò sì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè máa jó kọkàn náà a lè jọ máa pa nbẹnu Islam nígbà kan náà iṣẹ́ tí yóò fún kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. تبارك اسم ربك ذي الجلال والإكرام. Ọlọ́run ní dànsákì èmi Ọlọ́run. تبارك اسم ربك ذي الجلال والإكرام. Nígbà èmi Ọlọ́run èmi tó jẹ́ pé mò ń bí àǹtí tí mo fẹ́ máa jẹ́ náà mò ń bí à. Kí ló fẹ́ jẹ́ ń tiẹ̀? Ronú sí ní tó fẹ́ jẹ́. Ọ̀ọ́ta yìí ṣe ni àbọ̀ ọba yìí jẹ́. Ẹ jẹ́ ń fún wa ní typical example. Sórílẹ̀-èdè yìí bó ṣe bẹ̀rẹ̀ ni. Ṣé bá a ṣe bẹ̀rẹ̀ ní í ṣe? Ṣé bí ayé ṣe rí nípìnlẹ̀ la wà yìí? Àwọn ọlọ́run sì lémi ọlọ́run láyùkẹ́ yírù máa bè káwọ́ mẹ́rin àtàyùkẹ́ yírù máa bè àǹfọ̀sí. Inna Allah la yughayyiru ma biqawmin. Dáadáa tí mo ṣe fún yín èmi ọlọ́run ọba wọn ò ní yí padà. Hatta yughayyiru ma bi anfusihim. Wọ́n ní Muhammad yé wọn mọ̀ o. Inna Allah. Ọlọ́run ní èmi ọlọ́run ṣe. Inna Allah. Ọba ọ̀kan ṣoṣo. Inna Allah. Inna Allah. Níta àgbà ó bẹ̀rẹ̀. Inna Allah. Níta àgbà tí ó parí. Inna Allah. Ọba tí ṣúṣú ilẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Inna Allah. Ọba ọlọ́gbọ́n ni. Inna Allah. Inna Allah la yughayyiru ma biqawmin. Yughayyiru ma biqawmin hatta يغيروا ما بأنفسهم. Gbígbà ó ṣe máa rí lọ náà láwa yìí. لا يغير ما بقوم. Bàbá wa yìí mo bẹ̀rẹ̀ lọ gbogbo jàmá nílùú ètò bí ọ̀dà àbí ọ̀dà. Ẹ sọ̀rọ̀ ń ọ̀gbọ́n. Àní ìgbà tá a wà yìí ọ̀dà báyà bí ọ̀dà. Wọ́n ló dà. Alájí ẹ má mèrí o. Ẹ má mèrí o. Mo ní ìgbà tá a wà yìí ọ̀dà bí ọ̀dà. Orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Nàìjíríà tá a wà yìí ṣé wà yìí ṣé ọ̀dà báyìí àbí ọ̀dà. Ṣé tẹ́ wa lọ́rùn? La ilaha illallah. Ọlọ́run ìwà náà Muhammad wọ́n fáwọn àlèhùnmá rẹ̀ fún wọn ní ìró pé mi Ọlọ́run n ò ní yí dáadáa padà. Lọ́yùbọ̀ dùrù máa bìkọ́ mi. Àtẹ yùbọ̀ yìrò máa bí àǹfọ̀sì. Wọ́n ní kó fi yín lẹ̀ wá máa yí padà fúnra ara yín. Àtẹ yùbọ̀ yìrò máa bí àǹfọ̀sì. Yadda ma la yamut. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. Kábíyèsí ń tẹ́ yí ìlú rèté sí i kò ní tánú tán yín láéláé. Àmín. Ẹ yí sí àwọn náà wá ń ṣe tafsiru ní bẹ̀rẹ̀ àwẹ̀ àbí nú àwẹ̀ nírèké ọ̀rọ̀ tí ìtàkàní lọ́tọ̀ àwọn tí yìí ń gbégún jáde àwọn náà níta àwọn tí wọ́n ní àwọn òòṣà kan ń bẹ
bí wọn bá pé ìlú ò ní túbà kò ní túṣe àwọn náà ní tàn àti hàn sálá tó bá dojú àkíyàmọ̀ ẹ̀ wá jọ gbogbo ẹ̀ lọ wájú Ọlọ́run dojú àkíyàmọ̀ ẹ̀ wá jọ gbogbo ẹ̀ lọ wájú Ọlọ́run. wọ́n gbọ́. kálukú èrò tiẹ̀. oníkálukú. èrò tiẹ̀. wọ́n èdè fún un tí a dì fún un náà. Allah. a dìrù tí kálukú fún un náà. láyé kẹ́yìn máa bí ká òbí. àwọn tó ń ṣèjọba wa yìí lọ́wọ́ tí a kó àwọn Sàdáwó náà àwọn Bàléwá àwọn Awólọ́wọ̀ a kò ti àwọn eléyìí a wà á béèrè lọ́wọ́ wọn pé sẹ́yìn náà ń ṣèjọba. Ọlọ́run tó bá dojú àìkí àmọ̀ṣẹ́ tá a bá kó wọn jọ tí a wà á fi hàn ti ra wọn. jọ̀mọ́ náà tó wọlé wọlé náà. Orílẹ̀-èdè yìí làwọn Sàdáwó náà wà. Ibi ẹ̀wọ̀n ìṣèjọba ibẹ̀ làwọn Bàléwá ti ṣèjọba. Ẹ dákun torí Ọlọ́run Awólọ́wọ̀ ṣe tiẹ̀ ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ Síkì ṣe tiẹ̀ ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá dákun torí Ọlọ́run Babangida débẹ̀. Àbí ò débẹ̀ ni Abacha náà débẹ̀. Á wàá tó gbogbo wọn jọ tó bá lọ́jọ́ àlùkìyámà. Àwọn tó ti lo ìlú rẹ̀ déńdé òun tí wọ́n ń dé pé wọn ò fi ìfún kankan jẹ gbọ́lọ́ á jọ pé àwọn pẹ̀lú Alhaji Abdulganiyi Olúṣẹ́gun Awókọ̀yà á jọ pé ẹsẹ̀ gbé ara wọn lọ́jọ́ àkíyà. jọ̀mọ́ lọ́kùnrin ọ̀hún ọlọ́ni ẹ̀rẹ́ tí ọjọ́ bá kó yín jọ á kó yín jọ tó bá lọ́jọ́ àkíyà. jọ̀mọ́ lọ́kùnrin اليوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا ما شاء الله لقد جئتمونا كما خلقناكم أول مرة وزعمتم أن نجعل لكم موعدا وأوتي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها وجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا الله ولا يظلم ربك Ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe wà láyé ní àtúnṣe yìí jọjà máa. يوم نسير الجبال وترى الأرض وترى الأرض بارزة gbogbo àwọn òkè tí ń bẹ lórí ilẹ̀ ayé gbogbo rẹ̀ pátá là á gbọ̀n dànù bí ẹni gbọ̀n òwú dànù. نسير الجبال a máa wá wo méjìlá tí ìkìlọ̀ kan ẹ wà nínú ilé yín ní ètè ń bí ń gbà náà ẹ máa wá wo méjìlá tí ìkìlọ̀ kan. وترى الأرض بارزة وترى الأرض بارزة ilé yóò wá tẹ́ lọ pẹ̀tẹ́ rẹ̀ kò ní sí òkè kankan mọ́. ńgbà bá ń wo méjìlá tí ìkìlọ̀ ti dé bí a bá ń wo nílùú rèté yìí nígbà náà kábíyèsí ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí tọ́ra àyàn ń pò yìí Káàbà bẹ́ẹ̀ lómi ìbá rí lọ́ọ̀kún lè ṣe bí nǹkan mi. bẹ́ẹ̀ni.
ṣùgbọ́n kábíyèsí àwọn ń kó àwọn ti dá a mọ̀ tẹ́lẹ̀. àwọn ti dà mà tẹ́lẹ̀. وترى الأرض بارزة Masha Allah. وحشرناهم ọlọ́run àṣà yín jọ حشرناهم àṣà yín jọ àtẹni ó sìn wá àtẹni ó sìn wá gbogbo yín là àṣà jọ àtọwọ́. وحشرناهم àbáṣà yín jẹ tó ń kọ́. ولم نغادر منهم أحدا àmì ìwé nìkan ti ń jọ náà ẹnìkan ò ní absent àní bí nǹkan bá dàrú tí n bá Akásẹ̀ tí òkè. n bá ti kásẹ̀ kan òkè mo lọ bọ́ ọ̀pá méjèèjì òkè ìjọ náà kí dèrè láàmú wò. ولم نغادر منهم أحدا ولم نغادر منهم أحدا وأوردوا على ربك صفا wà wà ní line by line á kí o sẹ́yìn. صفا صفا wọ́n ní ọkọ̀ tó wà. وأوردوا àwa láti sẹ́yìn ara wa ń jọ náà. على ربك صفا àwa wá tó sẹ́yìn ara wa tán. لقد جئتمونا ẹ dákun ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i. لقد جئتمونا tá a bá dúró tí kálukú ń retí gbogbo alájọ tó kálukú ọmọ wa retí gbogbo àwọn lọ́balọ́ba ó tó àwọn àfa ńláńlá ó tó صفا صفا àwọn ọmọ akéwú ó tó صفا صفا kálukú wa tó ẹnìkan ò ní kò sọ́gà ńjọ́ náà má. وعرضوا على ربك صفا wà lórí láì á wà gbogbo náà kan láti sáà tí ọ̀la pé. لقد جئتمونا خلقناكم أول مرة. كما خلقناكم أول مرة ẹ ti dé. جئتمونا ẹni àwẹ̀dẹ́ ìdìmọ̀lé. جئتمونا ẹ̀ẹ́dọ̀dẹ tó ti dé. جئتمونا Ayọ̀wò adájọ́ kò gẹ́gẹ́ bá ẹ̀ ṣe fẹ́ ni ọlọ́run ni wá ní. Ẹni èṣù ẹni ẹlòmíín bẹ láàrin wá ní téèyàn gbọdọ̀ dá pàdé lálẹ́. لقد جئتمونا Ẹni ọlọ́run kò wọ́n gbéra wa ẹgbẹ́ mo ti ń bèrè ẹni ọlọ́run láàrin wa náà. Alẹ́ ni ọlọ́run torí à ń gbé àwẹ̀ lọ́wọ́. Ẹni ọlọ́run dà. Nàwọ̀ ẹni ọlọ́run ẹni ọlọ́run àbẹ́yọ̀ rí ń gbọ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run ẹni ọlọ́run tó lè sọ fún abáwé tí ń bọ̀ ó sojú ẹ̀mí ẹ̀ ẹni ọlọ́run ni ọ́ tó ń pẹ́ ní rẹ̀ ní ọ́. Jitumuna لقد جئتمونا خلقناكم أول مرة. كما خلقناكم أول مرة Gbólóhùn náà wà láti sáàtì ọ̀la ni pé jitumuna ẹ̀tún ti dé. جئتمونا Wọ́n mọ àwọ̀là márùrà bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ òní tẹ́ ẹ̀ má sọ kankan lọ tẹ́ ẹ lọ ní òwò ẹ tó dé pẹ̀lú òwò náà. كما خلقناكم أول مرة Ọmọ ẹ̀dẹ̀ tó dé. Ibo ni mọ́tò yín wà? Agbádá yín tẹ́ ẹ máa wọ̀ lòdì ńkọ́. جئتمونا Àwọn àkàpọ̀ ẹ̀wù yín. جئتمونا Ẹ dákun tó àwọn fìlà yín tẹ́ ẹ máa ń gẹ̀ ń wọ̀. جئتمونا Sẹ́yìn lẹ́sẹ̀ yín ẹ̀ ń kó mo yẹ kó sí. لقد جئتمونا Ọmọ ti bẹ́ẹ̀ lè sùn bò mí àfi lórí bẹ́ẹ̀dì yàrá ìtòwó lọ́nà lọ́mọ iye owó tẹ̀ fi ra bẹ́ẹ̀dì ọ̀hún. Bẹ́ẹ̀dì ẹ̀ gbé wá ni. Jitumuna. لقد جئتمونا كما خلقناكم أول مرة
tún padà hóhò. بل زعمتم alẹ́ nìjẹ́ alẹ́ lẹ́hùn mọ́. أن لن نجعل لكم موعدا ọlọ́run ó gbé yẹ̀yẹ́ yín. بل زعمتم ebe mi mọ ọ̀rẹ́ yín lọ ayé ẹ sì wá dọ̀hún ẹ wá fẹ̀ ẹ wá ń rí èso ogun mọ́dàrí kan ẹ wá ń jí ọ̀npọ̀fọ̀ láfẹ̀mọ́júmọ́ gbóngbó èkú léwe dandan ni bí ọ̀sà ìdá ṣé yọ ọ̀sà kù gbóngbó sàgbọ̀dọ̀ kù. تلاسي بل زعمتم fọ́ọ̀tún náà nìjẹ́ alẹ́ lẹ́hùn mọ́. أن لن نجعل لكم موعدا ẹsẹ̀ ló ń jó ní mo ní ẹ lọ ẹ padà ẹ padà wá nígbà ẹ ń lọ ẹ ti fọwọ́ sí ìwé pé ẹ padà ẹ dọ̀hún tẹ ẹ jókòó kalẹ̀ ẹ wá ń dára tó wù yín ẹ ń ṣe tó wù yín ẹ dá mi màmá ẹ dábì ẹ màná bí ẹ ti wá mọ́. بل زعمتم fọ́ọ̀tún náà nìjẹ́ أن لن نجعل لكم موعدا ebe ẹsàdéhùn àbọ̀ ọlọ́run ní sí ọyìn. بل زعمتم أن لن نجعل لكم موعدا nígbà tẹ wá lọ وأوتي الكتاب ẹ lọ ẹ dá ogun ara tó wù yín wọn náà máa fira rẹ wọn ẹni ẹ bá jọ jẹgbẹ wò nígbà mo sọ̀rọ̀ Sàdáúnà lẹ́ẹ̀kan mo sọ t'Awólọ́wọ̀ ṣé irú Awólọ́wọ̀ tí ìtún jáde lẹ́ẹ̀jẹ̀bù kò jáde mbẹ Awólọ́wọ̀ èyí ṣe mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ kò ṣeé pè lọ́mọ aná torí gbogbo tó ṣe kalẹ̀ yóò jẹ mẹ́ni ọmọ aná kàkiri ṣerú ẹ̀ kò ṣeé pè lọ́mọ aná. láti gbà táwọn Awólọ́wọ̀ ti wá lọ tá a wá lábẹnú gan tó tó kù láàrin wa tá à ń pè ní bàbá tó ń ṣe gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ nù wa tá a wà ń bí la kàwé Awólọ́wọ̀ ìwé ọ̀fẹ́ sọ́fẹ̀ ni wọ́n fún yín nísìnyí free education kò sí ní ti jẹ́ bẹ́ẹ̀ ma education wa kankan ò free ma nísìnyí. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة Ọlọ́run ṣe kẹwàá tó àmọ́ yìí. يأتيها رزقها رغدا من كل مكان يأتيها رزقها رغدا من كل مكان Nbola bá da àgbàdo sílẹ̀ ń bẹ̀ yẹn òjò ti ń rọ̀ a bá da àgbàdo gbígbé tá a bá dà á lẹ̀ mẹ́ẹ̀ nísìn mo omi bá kó sí lára tán yóò sì tún wù. وضرب الله مثلا قرية èèyàn gbèrú ẹ̀ nílẹ̀ Saudi Arabia yóò rà má bẹ́ẹ̀ ni yóò gbé síbẹ̀ ni kò fáwọn ní nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run fi àlùbáríkà síbẹ̀ ni àlùbáríkà ti ń bẹ ní Mákà ni àlùbáríkà tí Ànábì Ibrahim bẹ Ọlọ́run gba àdúrà ju bó ti ṣe bẹ́ẹ̀ lọ ọgbà àwọn ọ̀dọ́ lọ́hùn àdàmà rárá bọ́ ọ bá sì dọ́lọ́mọ sọ fún mi. وضرب الله مثلا قرية àpèjúwe lélẹ̀ fún yín. قرية àpèjúwe àwọn orílẹ̀-èdè kan lélẹ̀ fún yín tẹ́lẹ̀ tó yẹ kẹ́ ẹ wòye sí. كانت آمنة مطمئنة àwọn tá a wí wọn ya fi ẹ́ láyà balẹ̀ àní wọn máa gbádùn. آمنة مطمئنة Allahu Akbar. يأتيها رزقها رغدا من كل مكان àní kó wọ́n máa jáde kọ́lá ó máa jáde ẹ̀rí. gbogbo àtàwọn àmì tó mo jiyàn onírètè wọn mo wo lẹ káàkiri tọ
èmi pẹ̀lú ẹ̀yin adéjókòó ìlàjọ wà ní sàwáwù kan náà ta ní bílíọ̀nù lọ́wọ́ náà wà ta ní bọ́ bá sì ní bílíọ̀nù lọ́wọ́ àpò fún wa ní kankan bẹ̀ tí ẹ̀ náwó àmọ́ bí táwọn máa wá. náwó kó o ní bílíọ̀nù kan lọ́wọ́ bàbá àgbàlagbà kan jó ni ó ní olóhùn òfojú kan 1 million lódìdí òfin ló tó ti dáyé bàbá sì lọ 75 Allahu Akbar. òun ò rí kí wọ́n kó 1 million jọba yìí olóhùn ò rí rí ẹ wá òbí ayédè lónìí sẹ́mi pé 1 million àbí mílíọ̀n tẹ ká dákọ̀ mílíọ̀n kò fẹ́ wúrò mọ́ nísìn àbí kẹ́ ẹ dákọ̀ bílíọ̀n mo la wa ń lọ níbo la ń lọ àdọ́lọ̀ màmá owó lókùtà dámọ̀ owó tá a sì dámọ̀ náà ara ń tí ó tán ni àdúnyà tẹ̀sínà wà máa fi àtọ̀sínà gbogbo ti ń bẹ láyé ní ọ̀tá àbíbo là ń bá a lọ. Ibo là ń lọ. béèrè lọ́wọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ béèrè pé kí ọ̀n bá ká. Kí ló ń bá ká? bàbá àní ọ̀sọ́ sẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lédi pé kí ló ń bá ká. Kí ló ń bá ká? Kó torí ẹ̀ súnlé. Ebi ti dé. Bàbá ọ̀rọ̀ sí ọ̀rọ̀ bí ká sílẹ̀ jàlá wọlé jẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọ̀ pé àsìkò yìí nìkan kọ́ la máa darí lọ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ìgbà ni kúlẹ̀yẹ ọba tó dára gan ó ní kúlẹ̀yẹ omi. Ọlọ́run ní mo dúró ńgbà kankan lórí iṣẹ́ ni mo wà kúlẹ̀yẹ omi nìkan. Agbéra nìbàdàn láàárọ̀ yìí ká tó gbéra tó jẹ́ àkọ́kọ́ tẹ slow oníkójò tí ń rọ̀ lásìkò yìí ó ń dẹ́rù báyàn. À ń bọ̀ láti kóńjọ́ òní atẹ́gùn òjò ń fẹ́ bá a ti pọ̀ tó nù bọ́ọ̀sì tá à ń gbé kiri atẹ́gùn sì ń gbé bọ́ọ̀sì. ó sì ń gbà má dráìfà lọ́wọ́. ó sì ń gbà má dráìfà lọ́wọ́ múra. láàárọ̀ ìgbà wa rí tójú tún ṣe lẹ́jẹ̀ mo lè fi ẹ́ farabalẹ̀ o. òjò yọ̀rọ̀ dé ìlú rèté tá ń lọ náà o yọ̀rọ̀ débẹ̀ o yọ̀rọ̀ dé ẹ̀jẹ̀ sájà farabalẹ̀. a sì wá bá wẹ́dà kan náà kúrò nìbàdàn títí tá a fi débi. Ta ni ń ṣe náà? Allah. N ò gbọ́. Allah. Ewì kí n gbọ́. Allah. Alladhi lahu mulku samawati wal ardi. Wa lam yattakhidh waladan. Mẹ́nìkan lọ́mọ rẹ̀ bí àmì Muhammad ṣe dáa tó wàláì kò mú lọ́mọ. Ọlọ́run ní mi ò bímọ kò fíìtì mi. Bí n bá bí mi tí n bá fẹ́ ta ni ọ̀jẹ̀ ìyàwó mi náà. Lámìẹ́ta. Wallahu yattakhidh waladan. Ọlọ́run tí òbí máa kọ́lọ̀mọ̀ mẹ́nìkan ló máa àwọn kiriyó ní ẹni àsìkò tí a máa kọ́ inú ìwé wọn ni a kọ́ ọbẹ̀ ìwé yìí lọ́mọ mi inú mi dùn sí. Ṣé inú rẹ̀ dùn sí? Ọmọ rẹ̀ ni tí inú rẹ̀ dùn sí ni a kà má ju ilé ìwé. Àbí èwo lọ̀rọ̀ tí ó máa takora wọn. Ṣé wọ́n lè gbà kan gbọ́mọ rẹ létí? Ọgbà kí wọ́n gbọ́mọ rẹ létí tíjà nọmọ rẹ ń sùkú òun ṣe lọ fàbínú yọ. Yóò da skúlù. Ṣé àwa ajẹ́pọ́lọ̀ ló bí ànábì yìí sá wọn a sì gbé nílẹ̀ wọn a kàn má gbé ní èkó. Bóun ni ó ṣe fáwọn òótọ́ òun yẹn náà. Wallahu yattakhidh waladan. Ọ̀mẹ́nìkan lọ́mọ mi. Walam yakun lahu sharikun fil mulki. Ẹnìkan ò sì lè bá mi du ọlá. Ẹnìkan ò lè dá irú ọlá tí mo bá ń dá. Èmi nìkan mo ní nǹkan mi. Èmi nìkan mo lọ́lá mi. Ẹnìkan ò gbọdọ̀ bá mi wọ ọlá kankan. Rárá, Ànábì Suleiman. Alayhi salatu wa salam. Bọ́lọ̀ ń ṣe dá lọ́lá tó tó ẹgbẹ́ bí Suleiman bá ń lọ. Tó bá ń tó tí Suleiman bá ń bẹ bí ojú ọ̀nà ọ̀kan yẹn, aṣọ rẹ̀ tọ́wọ̀. Àwọn tí ń ká aṣọ lọ́wọ́ wọn ó sì máa ká. Pé aṣọ tọ́wọ̀ tí ń wọlé ẹ lọ, wọn ó sì máa ká lẹ́yìn rẹ̀ lọ.
ibi ọba yìí ti dúró sí pépé ilẹ̀ ló ṣe gẹ́gẹ́ bí báyìí báyìí ẹ̀yin àlìjànú ẹ máa kọ́lé mo fẹ́ kẹ́ ẹ kọ́ láàrin wákàtí méjì wọ́n kọ́ ilé gíláàsì àwọn èèyàn wá ń wo bó lọ fẹ́ bàjá bó lọ padà bàjá ìwọ náà máa wo bí ìwọ náà ń lọ ilé rí ọ̀dà horo èpè kọ́ ilé wa yọ̀ọ̀dà horo yọ̀ọ̀dà horo ṣerú ilé ìdáwà ń kọ́ ilé àwọn ọmọ wọ́kọ̀ àwọn ọmọ tí wọn ọdún mélòó ni ẹ dà ní ìsìn tí wọn fi sọ wọn ló kọ burúkú wọn láwọn ni yahoo bẹ́ẹ̀ bá sì débi bẹ́ẹ̀ bá débi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn kọ́lé sí ẹ lè gbàgbọ́ báwọn ní ẹni lé náà ṣébi ayé ń lọ yìí ilé ẹjù sí mi jù sí ọdún wọ́n wá wà ńbẹ̀ tí wọ́n fi bí odidi ọdún mẹ́wàá tẹ́ ẹ fi kọ́ ṣérú rẹ̀ wá làwọn ọmọ òun kọ́. Mo bá lo ẹnìkan ò lè lo. Wọ́n kọ́ lákòókò láṣẹ. Ó ti ṣe sọ. Ọkọ̀ dára jẹ́ kéde. Ìmọ̀ràn ẹ̀ta lọ́wọ́ fún lọ́lá náà. Ọmọ àmà tọrọ ẹ̀ níwájú Ọlọ́run ni. Báwa bá ń ṣe kíní kábíyèsí, ọmọ yín náà jọba. Àwọn ọmọ ìbò náà jọba nílùú Rèté. Ọlá tó dáanu. Ọlá àti Sùlẹ́mánà ọjẹ́ tán pátápátá ni. Ìwọ Ọlọ́run fún mi ní ọmọ. Ó bí àbúlé múlíkà. Múlíkàn. Láyé ń bẹ̀gì ilé àhàdí mi ń bá a dí. Ìwọ Ọlọ́run fún mi lọ́lá kan, ọlá tó jẹ́ pé kò ní tọ́sẹ́ lòmíì mọ́ rárá. إنك أنت الوهاب. Ìwọ ló bá fúnni bí ẹni mọ́ ò nídìí ẹ̀. Ọlá tó bá fóun, ó fóun ní ọlá èyí tẹ̀ kò ní irú rẹ̀ ọ̀gbọ́dọ̀ tọ́ sẹ́nì kankan. Kò sì sí, o ò lè gbọ́ ìpele ìlọ́mọ Sùlẹ́mánà. O ò lè gbọ́. Ó sì jogun bàbá ẹ̀ gbogbo ntọ́lọ̀ ń fún bàbá ẹ̀ pátá ló tún kó fún. Bí Sùlẹ́mánà bá ń lọ lẹ́yìn àárín ìlú àbí tó bá ń lọ láàrin ìta òòrùn ò lè pa láéláé òòrùn ọ̀pá tẹ̀ kú láyé. Bọ́ba ti ń bọ́ ta báyìí àwọn ẹyẹ wọn ó ti fi ìyẹ́ pàdé ara wọn lórí ẹ̀ àwọn ni wọ́n dàbí ọ̀mbrẹ́là lórí ẹ̀. wọ́n ti fọ́ọ̀mù kánópì. Irú ọlá èèyàn kò mà sí mà kò sì lè padà wá mọ́. Ṣùgbọ́n wa khalaqa kulla shay. Wa khalaqa kulla shay. Lẹ́mi ni mo dá gbogbo nǹkan. Wa khalaqa kulla shay. Nǹkan kan lèmi náà. Faqaddarahu taqdira. Nǹkan pàtàkì ni kábíyèsí. Ọmọ onírètè. Alhaji Abdulgani ẹ bá ń pariwo ṣéwù fún un ọgbọ ẹ pariwo ẹ dáadáa àbí èèyàn mẹ́ta la yìí máa ń dìtẹ̀ ẹ mọ́ èèyàn bá dìtẹ̀ mí èèyàn mẹ́ta wà láyé onítọ̀hún ní ọ̀nà yìí kódà kò ní rọ́lọ́ ǹsìn kò ní rọ́lọ́ ǹsìn àyè dìtẹ̀ àyè bínú òbí ẹni. Bàbá rẹ̀ lè jọ́ mù tí ó lè jẹ́ kinní kan. Wajibu hubbul walidayni wa alimin. Wa sultani balidi la takun kalbaimi. Wa sultani balidi la takun kalbaimi. Ẹ̀mẹ́ta bá àgbọ̀rọ̀ dìtẹ̀ mọ́nu. Wajibu hubbul walidayni. Ẹni kọ́ fẹ́ràn ìyá àti bàbá rẹ̀. Wọ́n ọmọ sì gbọ́dọ̀ ṣọ́ra kọ́ ọmọ sórí ìwúrú látọ̀dọ̀ ìyá rẹ̀ bọ́ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Àyè gbìjà ayẹ ni lọ́dọ̀ bàbá ẹ̀. Àwọn ní ànira wọn ìbá máa fẹ́ lura wọn pa òfin ẹ̀ lè ní.
omi abájà tán torí bọ́ bá fọ mẹ́nìkan ní sẹ́ ọmú mi lẹ̀ fún ìyá rẹ̀ àbó mi lẹ̀ fún bàbá rẹ̀. يجب حب الوالدين. bí a bá bẹ̀rẹ̀ jà àwọn owó sùn ẹ̀yìn fún ẹni kí bàbá ó gbé odó kí ìyàwó náà kó náà mú orógùn wọ́n bá sì gbé tẹlifíṣàn. wọ́n máa lura wọn o kàn lè sọ fáwọn ará àdúgbò pé dádì àti mọ́mí wọ́n ń jà wọ́n ń jà ẹ̀dá wọ́n ń jà ẹ̀dá ẹ bá ń yọjú sí wọn. má dá sí o má dá sí wọ́n ó fi tí wọ́n bá tiẹ̀ jẹ́. ọ̀rẹ́ yẹn ni kó o fẹ́ràn ìyá àti bàbá. wàhálì mi. dáàsì ló sì tún jẹ́. wàhálì mi. kó o gba tàfà kó o fẹ́ràn àfà. ìbá máa mutí ìbá máa ṣe ṣìnà ìbá máa fẹ́wọ́. ọ̀rẹ́ yẹn ni kó o fẹ́ràn rẹ̀. torí bẹ́ẹ̀ bá pẹ́ fẹ́ kírun tá a fà bá bọ́ wájú tó lóun fẹ́ kírun tó wá bí ọ̀gbẹ́ni oníṣìnà yìí wọn ò ní kírun lẹ́yìn rẹ̀ tó o bá dá ìrun náà kí Ọlọ́run nígbà. يجب حب الوالدين وعالمين. يجب حب الوالدين وعالمين. وسلطان بلدي لا تكن كالبهائم. وسلطان بلدي لا تكن كالبهائم. سلطان بلدي لا تكن كالبهائم. وسلطان بلدي. àìsí ìyẹn ọba lódì. ọba ìlú. ẹ̀yin ọba ìlú lódì. ọ̀fẹ́ bàgbé sí ayé àwọn ọmọ rẹ jẹ́ nù. gbà tiẹ̀ náà bá bàjẹ́ tán ọwọ́ àtún bàtà àwọn ọmọ rẹ jẹ́ ẹ̀yin ọba lódì. ó dàbí wọ pẹ̀lú ọba bọ́wá ẹgbẹ́ ni ọjọ́ ọba ìwọ pẹ̀lú ẹ̀lẹ́jọ́ du ọba tó o bá fẹ́ sórí ire níwọ̀n àbá ọjọ́ tó kù tó lò láyé tó o fẹ́ lò pẹ̀lú rọrùn níjọ́ wọ́n ti fi jọba hàn tí a ní lágbájá la mú o wọ́n ní a máa da fá ọjọ́ fá kankan ò sí bí ẹni abáfẹ́ mú la ẹni abáfẹ́ mú la ẹgbẹ́gbọ́ àwọn bàbá tí máa da obì wọ́n da obì ńjọ́ kan wọ́n mọ̀ wá béèrè pé gbàtẹ́ dá yìí kí ni ìtumọ̀ rẹ̀ níbi agbé ń sọ̀rọ̀ lọ́wọ́ ni mo rí tí bàbá tún mú àwọn obì kan tó lọ́wọ́ tún ṣe fún rẹ̀ tó délẹ̀ ọwọ́ à ń tún ṣe fún rẹ̀ bàrà. àwọn àmọ́ ní èyí tí bó ṣe kọ́kọ́ dà bàbá ní kò kọ́kọ́ dà nǹkan kan ó dà nǹkan kan èyí tó dojú délẹ̀ ẹ sí sókè ẹ sí ojú ẹ sókè wọn alájí wo ó lè tó pinpin nǹkan pọ̀ kò burú ẹ já sí rẹ̀. òyìn tẹ́lẹ̀ ni ó wá fọwọ́ yàn án fún ọwọ́ ara ẹ̀. ifá kẹ́kọ̀ọ́ ò sí bá ń dà. ọwọ́ ara ẹni là á fi tún kádàrá ẹni fún wọn. kábíyèsí ẹ nàjà yín kalẹ̀. wọ́n tó ní bẹ́ẹ̀lì bí. wọ́n tó ní bẹ́ẹ̀lì bí lọ́pàá kàlùbá ẹ̀mí. wọ́n tó ní bẹ́ẹ̀lì bí lọ́pàá kàlùbá ẹ̀mí. njọ́ tó ọba ti gbọ́ pé ní ẹjọ́ du ọba ó ti dọba tètè lọ léèrè. lè gbà fún kábíyèsí o ìwọ lọ́lọ́ yàn mo gbà pé ìwọ lọ́lọ́ yàn tó o bá gbà o ò ní sinmi tó fi kú wàláhì ò ní sinmi tó fi kú gbogbo àwọn tí ó gbà bẹ́ẹ̀ tó bá fi lo gbogbo ayé rẹ̀ tán ayé wọn tó ti wá bàjẹ́ ọ̀ràn yẹn ni láfi máa mà ló fi jẹ́ sí pé ọlọ́run ọba fúnra ara rẹ̀ kú lillahumma malikal mulki tu'til mulka man tasha. قل اللهم مالك الملك ọlọ́run ní ìfọ̀bá jẹ. تؤتي الملك من تشاء ẹni tó ń gbé adé lé wọn lórí. وتعز من تشاء ọwọ́ wọn lẹ́wù yìí. وتذل من تشاء àwọn kan sì bí ọ yẹpẹrẹ wọn. بيدك الخير
إنك على كل شيء قدير. ìyẹn jẹ́ kàlà káyọ̀ orí gbogbo orí lọ́dọ̀ ọwọ́ ọlọ́run ọba ló ti wá torí pé wọ́n wá ara kó lè ṣe nǹkan kan ní agbára lórí gbogbo nǹkan kábíyèsí afẹ́lẹ́ yìí bẹ̀rẹ̀ pé lọ́dún yìí o àkọ́kọ́ gbàtẹ́ gorí oyè àwa ṣe tafsir pẹ̀lú ògo ọlọ́run àtìlẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀ sì pẹ́ Àmín. ẹ̀ sì pẹ́ Àmín. ẹ̀ sì pẹ́ ọlá nàbí wa Muhammad. Alaihi eléyìí já sí pé nígbà tẹ́ sọ fún mi pé àwọn ọmọ fẹ́ níjọba àlùwò àmúni kábíyèsí ṣe ẹ kíyèsí sá ṣe ẹ kíyèsí ń tẹ́ ẹ wí fún mi ẹlẹ́kíyèsí tọ́ wọ́n máa sọ̀yàn adẹ́lẹ́bọ̀ ń bẹ̀ ní ẹni bọ́ jẹ́ pé tọ́lọ́run là ń ṣe tẹ́lẹ̀ gbọ́dọ̀ kú ń bẹ̀ tọ́lọ́run náà là á máa ṣe a sì wá ń bá yín lórí àdéhùn tẹ́ ẹ ṣe náà. ẹ̀yin lè wọ́n bẹ̀ ní ìwòye àná ní ti dáadáa. kẹ́ ẹ máa sọ fún alọ́yìn ọdún tó kọjá ní déédéé ìwòye ọdún tó kọjá pé ńgbà tí ọdún yìí rọ́bà yìí parí o wọ́n jọba tó bá di ọdún báyìí ẹ wà kí mi pé kábíyèsí. Àwọn àṣẹ Ramadan. ẹ̀yin náà mọ̀ bí eré ni bí eré nítorí pé ẹ fira yín lẹ̀ fọ́lọ́ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ nǹkan láyé fira rẹ̀ lẹ̀ fọ́lọ́ gbogbo òkè tó bá fẹ́ gùn láyé ọlọ́run ni ọ máa sọ fún òkè yìí mo fẹ́ gùn báyìí ni mo ṣe fẹ́ jẹ́ nìyẹn fi lè jẹ́ tí ọ̀rọ̀ ṣùgbọ́n tó o bá fagbára wá ìbẹ̀rẹ̀ wo lóṣèlú èwo ni ká ṣe máa sọ ẹnìkan wá mínísà ẹnìkan wá sínétọ̀ ẹnìkan wá kẹ́nìkan gbogbo oore tọ́lọ̀ ń bá ṣe fún lóṣèlú oore tẹlifíṣàn ni oore tẹlifíṣàn ni nígbà tó o bá ń wò ó lọ́wọ́ báyìí tí bá ń dùn mọ́ tí ń dùn mọ́ tí ń dùn mọ́ yóò sì lọ fáwọ́ njọ wọn bá ti pe ẹni tí ń tọ́ lọ Àbújá bá aláàánú ọ̀rọ̀ sójú wa l'Àbújá tí wọn bá ti pè wálé pé tó ó ti lo àsìkò rẹ tán ó máa bọ̀ nílé o njọ bá ti déhùn ọ̀parí ó ti di fọ́màn kò sí ní ẹ̀ ń fi fọ́màn ṣe láyé nígbà tí nǹkan bá tán lẹ̀ ní nǹkan tán lẹ̀ ní wọn fi pé èèyàn ń fọ́mà. Ọlọ́run ló fi yín jọba yóò sì jẹ pé ń bẹ̀. Èyí tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ yìí ọlọ́run ọba ò ní yọ bàjẹ́. Ọlọ́run gbogbo òṣùnmí tó ń bẹ ní ìlú Rèté ń bí báyìí ọlọ́run ò ní sẹ́ni kọ̀ọ̀kan wọn lólòsì. Ọlọ́run ò ní sẹ́ni kọ̀ọ̀kan wọn lólòsì. Ọlọ́run Nábì wa Muhammad. Àwa bẹ ọlọ́run kádàrá aburú méjì ó kò lè yín lórí o. Kádàrá aburú méjì ó kò lè yín lórí o. Ní kíní kankan tẹ́lẹ̀ gẹ́gẹ́ bíi pé káfíńtì máa sọ pé tọ̀ ẹ má jọra yín lójú ìjọjú kíni. Ẹ̀rù ọlọ́run bà mí lára yín o. Wàláhì tàláhì. Mo rò pé mo sọ mo sọ ẹ́. ẹ tún sọ lẹ́nu. Àbí ẹ̀rù ọlọ́run bà mí. Ǹjọ́ mo ní mò ń ṣe 60 years in Dawa. 68 Dawa. Ẹ wá bẹ̀ ǹjọ́ náà ẹ wọ jàlábíà ẹ wọ jàlábíà kan kónkó báyìí. Ẹ̀yin náà ṣe bí àtẹ̀bílì. Bẹ́ẹ̀ni àwọn èèyàn rò pé bóyá àwọn tẹ́ ń tọ́ àga ni wọ́n ní jọ́ náà lọ. Ọmọ kan bá mú yín lọ́ba ní ẹ̀górí òkè ní àìtẹ́bù àwọn tó wá ń ṣètò wá rí ní àìtẹ́bù ní wá ní ẹ̀ẹ́dẹ́gùn bàbá yẹn kí ni wá ní. Kí ni bàbá yẹn wá lórí àìtẹ́bù? Bàbá yẹn wá lórí àìtẹ́bù. Nígbà tí ò lójú. Kò dá yẹn mọ̀. Kábíyèsí ibẹ̀ yìí náà ni. ọmọ rẹ̀ pé náà fún orí kò rí nílé dúníà. owó tuntun lọ́ọ̀bá kan o pátẹ́ tuntun lọ́ọ̀bá kan o náà sì fi jọba. ẹ̀yin ọmọ rẹ̀ pé àdúpẹ́ lórí Gani òtẹ́ sì fi jọba. Olúwa mọ́jàlúbọ̀ ọwọ́ lúrètè ọba ayáde. Ètè láyà balẹ̀ ọba náà.
ọlọ́run ní pa yín láyà. Amina. tí ó wọnú òlú yìí tí wọ́n sọ pé kí ló ní ètè wa ń wò tí gbogbo nǹkan fi wá ń dàrú báyìí ọlọ́run ní jọ́ wọ̀lú. ọlọ́run ẹ̀bẹ̀ ṣùgbọ́n bó èyí ti jẹ́ àfi bẹ́ẹ̀ náà lágbájá lọ jẹ onírèké. bó ṣe yẹ orí náà ni. níyì ni. wàláhùn lè fẹ́ ní. ẹrú ọlọ́run ọba ọlọ́rọ̀ ni. náà ni gbogbo àwa ń lówó lára tù wá báyìí. onídé ọ̀dà náà lọ ọlọ́ onídé ọ̀dà náà lọ ọlọ́ wọlé lẹ́mí ọ̀mọ̀dé kọ́ lọ́dọ̀ wáyé nílò ọlọ́ onídé ọ̀dà náà lọ àdúgbò onídé ọ̀dà náà lọ àdúgbò wọlé lẹ́mí ọ̀mọ̀dé kọ́ lọ́dọ̀ wáyé nílò ọlọ́. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwa jàmá tí a wọ́ síbi the first lecture yìí pẹ̀lú ògo ọlọ́run àtìlẹ́yìn anabi wa Muhammad. Sallallahu alaihi wasallam. a máa wá sí ìlú rèté yìí fún àwọn occasion Islam. Insha Allah. gbogbo occasion Islam ṣé ti Ramadan la wá yìí àwa ti yíra gbogbo ẹ̀ náà la máa wá. bẹ́ẹ̀ni àwa ti maulid. abẹ ọlọ́run abọ̀kanṣo rẹ̀ bẹ́ ìlú rèté ò ní tú o. àmín. ìlú rèté ò ní bàjẹ́ o. ara ọ̀rọ̀ wa ń bẹ o. Àmín. ara ọ̀rọ̀ wa ń bẹ o. Àmín. ara ọ̀rọ̀ wa ń bẹ o. Àmín. a lówó o. Àmín. a lọ́lá o. Àmín. àdá wa ò ní bàjẹ́ o. ọlànàbí wa Muhammad. bàbá wa tíbi máa mú ìlú rèté abẹ ọlọ́run ẹ̀mí gígùn àlàáfíà ọlọ́run kọ́ bá a ṣe fún yín. Àmín. ọlọ́run jẹ́ ẹyọrí ẹ̀ bí ó dáa. ọlọ́run jẹ́ ẹyọrí ẹ̀ bí ó dáa. ọlọ́run jẹ́ ẹyọrí ẹ̀ bí ó dáa. bẹ́ẹ̀ látọ̀ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ níkàlẹ̀. bàbá wa tí wọ́n wé láwà ní dáadáa yín ò ní bàjẹ́. dáadáa yín ò ní bàjẹ́. ní pàpàdà sí nísìnyí gbogbo wa la dìde kábíyèsí onírèké àwọn òdòkú Jókòó. wọn máa dàníyàn ẹ máa dàníyàn ká tún ṣe security mi abẹ ọlọ́run nǹkan kò ní sẹ̀mí Àmín. nǹkan kò sì ní sàwọn ọmọ yín Àmín. kò ní ṣèyàwó yín Àmín. gbogbo ẹbí yín nǹkan kan ò ní ṣe wọn. Àmín. gbogbo àwa làwọn ó dìde nàró a fi ṣe security yẹn fún onírèké ọlọ́nkọ́ ọ̀la ṣáájú ẹ̀dá Muhammad. Sallallahu alaihi wasallam. alájẹ wa Abdulgani Olúṣẹ́gun Awókọ̀yà dáadáa yín ò ní bàjẹ́. Àmín. dáadáa yín ò ní bàjẹ́. Àmín.